bẹ́ẹ̀ ṣe ń bá a lọ ṣe rí ẹ̀yin kan tẹ́ ẹ mọ tan ring light tẹ́ ẹ mọ sọ pé obìnrin ní jẹun ọmọ jù bó lọkùnrin míì náà ṣe fẹ́ jẹun ọmọ nínú orí ibú tó ti fi ayé rẹ̀ ṣe báyìí èmi béèrè ni o bó ní ọkùnrin míì ṣe fẹ́ jẹun ọmọ torí nígbà míì mo máa ń sọ fún ẹ̀yin ọkùnrin ṣe rí nígbà tí Ọlọ́run sọ wípé àwọn obìnrin ni ká jẹ́ ọ̀tá ara wa o so ti yé ìyẹn ò kàn yín but if you want to play your game kò yé báyìí ní ìsinyẹ́ bí ọkùnrin use your 36 lu ọpọlọ rẹ kó má jẹ́ wípé nínú géèmù tó o fẹ́ play géèmù náà tún wá play ìwọ náà papọ̀ títí èèwà fi bàjẹ́ tí ó fi rún yégéyégé bí aṣọ inú agbọ̀n kò yé báyìí ní ìsìn báyìí tí Ọlọ́run bá sọ wípé ọmọ ìbejì ní ìsìn ni ọmọ tí Ọlọ́run destiny pé yóò tọ́jú irú bọ̀dá ní ìsìn sẹ́yìn pé ìgbésí ayé wọn ti wọ́ wá báyìí láti lẹ̀ kò yé sí òye tí mò ń sọ báyìí ìgbésí ayé wọn ti wọ́ wà ọ àfìyà mi ṣẹ̀sín nítorí ṣúgà mọ́mì kan tó ń gbé káàkiri kó wá yákọ́ ọlọ́ọ̀ nílò mi the funnest part of it ni wípé nígbà tí ẹ̀yin ọkùnrin mi níbi tí àwọn obìnrin ti báyé yín ṣe rí àwa obìnrin ọ̀pọ̀lọpọ̀ obìnrin wá láti wá báyé yín jẹ ni ìtòsí tí wọ́n máa ń dùn mí fún ẹ̀yin ọkùnrin ni pé ìjà yín ṣòro gbé bẹ́yìn náà ó sì tún gbáyé yín rè ayé yín rè o ó yẹ mọ́ báwọn bàjẹ́ wọn ò wá bàjẹ́ fún ọ obìnrin tó ní good relationship pẹ̀lú àwọn ọmọ tiẹ̀ tó jẹ́ pé tí ń jẹun ọmọ sẹ́rù ìyá náà sìn yóò pe ọmọ rẹ̀ wípé mo nílò nǹkan báyìí ọmọ ò ní rí fún no matter what ṣé rí gbogbo ohun tó ṣe lẹ́yìn kan sọ pé mọ́mì bóyá ń tẹ́ ẹyin náà ṣe yẹn ó tán síbẹ̀ nìyẹn kò ní kó pe ọmọ lọ́la kọ́ mo mọ̀ dá lò kò yé báyìí náà sìn obìnrin tó ní good relationship pẹ̀lú ọmọ tiẹ̀ tí ìsì ìṣèwọ́ ló bí wọn fún tí ìwọ wá ń fi ìfẹ́ olórí burúkú tó ọlọ́ọ̀ ní ìfẹ́ tó jẹ́ pé obìnrin ní sí ọ tó jẹ́ pé ìfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ yàn kọ́ ni àwọn ọkùnrin tèmi bá ti ń fẹ́ mo máa ń ṣe kínní ni dey play sọrí kolokolo tí ń bẹ́ǹdì rẹ̀ náà tí Ọlọ́run fi jíǹkì rẹ̀ náà ni wọ́n nífẹ̀ẹ́ sí kì í ṣe pé ìfẹ́ ayé rẹ̀ náà ló jọba lọ́kàn wọn I'm telling you ìwọ tó o bá tí ì gbọ́ ní ìsìn máa gbọ́ sọrí especially ẹ̀yin tó jẹ́ wípé ẹ̀ máa ń gbé ṣúgà mọ́ mi kiri èyí ọmọ wọn ò ní lè bí fún yín àwọn tán tó sabiyamọ́ lé yín nì wọn ò ti ró gùdùgùdù tẹ́ ẹ ti wá bá àárín ara yín jẹ́ táàárín ìwọ àti ìyá ò bá ti tò mo rí i dájú wípé àárín ìwọ àtọmọ ó ti ní kọmá nínú kò yé ní ìsìn ṣé girama ní ìsìn ìfẹ́ lóyún fúnrú bọ̀dá sì go èyí tó sì tún bíbejì òun lọ̀rọ̀ rí tán náà ń competition fún ní gbogbo ògbà yìí tí ọkọ ò tún fi nǹkan tí ò tún tọ́jú tán tiẹ̀ mọ́ àsánbọ̀kọ̀ tọ́tọ́ ti ń jẹ tó fowó lẹ̀ ó ti jọ pọlọ mọ́ múra sí o èmi ń try láti yànnàná yín tí ì jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yín rí oúnjẹ ọjọ́ alẹ́ jẹ ni kò yé báyìí náà ẹ̀sìn so orí àṣìṣe ọjọ́ kan ó lè gbóúnjẹ ọmọ lẹ́nu rẹ̀ tó o bá mọ̀ ló mọ̀ lóòótọ́ wọn fún ìyá àbejì bàbá wọn ọkọ ràn sílé bó ti ẹ̀ jẹ́ pé another episode nìyẹn kó lè wà létí dáadáa ẹ wo ìbáṣepọ̀ láàrin òun àti ìyàwó ó ti bàjẹ́ èèyàn lè fẹ́ ìyàwó tó pọ̀ ó lè mọ̀ wípé after all kì í ṣèwọ ni ilé mi fi máa ń sọ mọ́ bá yẹ obìnrin ni yóò sọ pé mò ń jowú tó o bá ti mú kólókóló òdì rẹ̀ rèé fi ní ọmọ kan níta ọjẹ́ tọ́jú rẹ̀ obìnrin yóò bá tiẹ̀ jẹ́ ni toró lè jọ́mọ̀ ọ̀tá gan ni yóò tọ́jú rẹ̀ so ti yé báyìí náà ẹ̀sìn olórí ibú obìnrin ni ó ní ọmọ èèyàn kan bímọ fún ọkọ ọmọ bọ́ọ̀ tí ẹ̀ fẹ́ yàwó kọ́ ọmọ tọ́jú ọmọ èmi ò ní ọmọ àpòbìnrin lèmi náà so ti yé báyìí náà ẹ̀sìn gbọ́ tọ́jú wọn ọ̀tí ìmẹ́ tí ó tọ́jú rẹ̀ lọ́jọ́ alẹ́ o kì í ṣe gbogbo ọmọ láláàánú o sọ wá rí tí wọ́n bá ti wá sọ aláàánú tiẹ̀
tó ti sọ wọn mọ́ lu ẹ̀yà wọn láyà ó bọ́nù ó ti rú òye lójú òkú kò sí ní tó rí ṣe sí mọ́ mọ́ sì jẹ́ ǹtàn sọrí ìgbà kan wà tó jẹ́ pé kólókóló rẹ gan wọ́n gbé bí wákàtí kan kà á ṣe é gbé tó ti yé báyìí ní ẹ̀sìn sì tún wá rí àwọn ṣúgà mọ́mí wọ́n ti ẹ̀ ṣe jù ọ lọ wọ́n kọ́kọ́ gbójú ọ lọ tó jẹ́ wípé àsìkò kan gan wà bí kólókóló rẹ gan sì ń gbérí gan wọn ò nílò rẹ mọ́ ilé lọ sì ti bàjẹ́ ìbú ọ padà sí gbogbo ń tẹ́ ẹ̀ ń bá ń ṣe ẹ máa lu ọpọlọ ẹ̀yin ọkùnrin ẹ máa lu ọpọlọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó wà ń ta ní ìsìn use and dump náà fi ń ṣe bí wọn náà bá tún wá lu ọpọlọ rẹ ó tán nù o òye báyìí ní ìsìn ó tán gbogbo tí ìjẹ́ kéèyàn ó jẹun ọmọ lọ́jọ́ alẹ́ nù wọ́n rò pé ayé kan ní ń sí ọ wọ́n rò pé kinní kan ni ṣé ètò ọtí ṣe lórí ayélujára ní ìsìn wo òṣìṣẹ́ tiẹ̀ lórí ayélujára ṣùgbọ́n ọtí na ìyàwó rẹ rí nílé ṣúgà mọ́mì ìyàwó rẹ ti tara tó ti béèrè pé ta ni mọ́mì ẹni tó jú ọlọ́lọ́ ń gbé ká tó ti fìyà jẹ rí tó ti dáta tó rántí ọmọ tó rántí ìyàwó tó sàn gbé ọká tó ń dìgbìn sí ọ lẹ́nu rántí ìgbín ọjọ́ alẹ́ o tó jẹ kó má jẹ́ pé fìyà rẹ kọ́ síbì kan ni wọn àyà àwọn ọmọ rí òtọ́jú rẹ tiẹ̀ ó ta o Aláàjì Kẹrin náà ẹ tún bá ń pàdé ní another episode.